ọ̀rọ̀ ń bá rò máa rò fọ́ ẹ̀fọ́ ń bá rò ń bí máa jẹ̀kọ́ ojútùú ọ̀rọ̀ yìí máa ti ń wá ń jáde lẹ́yọ kọ̀ọ̀kan báyìí bó ṣe jẹ́ wípé àwọn àgbà máa ń sọ wípé èèyàn méjì kì í jà kẹ́nìkan ó rojọ́ jẹ̀bi o. Ẹ wá gbọ́ wìnrìnwìnrìn ọ̀rọ̀ lẹ́nu ọkọ olóògbé Bùnmi Akínàánú omijé ojú mi. Ẹ wá gbọ́ ohun tí ọkọ ṣe lálàyé. Arákùnrin ọ̀hún sọ pé ọdún 2004 òun ni òun gba invitation visa, ṣùgbọ́n kó tó di bẹ́ẹ̀ pé òun lọ sí orílẹ̀ United Kingdom ni òun pẹ̀lú Bùnmi Akínàánú tí ṣe olóògbé omijé ojú mi ni àwọn jọ ń lọ sí ilé ìjọsìn kan náà tí wọ́n ń pè ní ECWA. Ó ní òun ti ń bá a sọ̀rọ̀ ọ̀fẹ́, òun ti nawọ́ ọ̀fẹ́ sí ní tipẹ́tipẹ́, ṣùgbọ́n tí arábìnrin yìí ò tí ì gbà fóun pé kí àwọn ó dìjọ máa fẹ́ra wọn. Ó ní kété tóun dé orílẹ̀ United Kingdom lòun bá pe Bùnmi Akínàánú níjọ́ kan wípé òun bá dẹ̀ sọ wípé òun máa ti wà ní UK báyìí. Ó ní àtìgbà làwọn ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ tí ọ̀rọ̀ àwọn bẹ̀rẹ̀ sí ní wọnú ara àwọn lòun bá bí wípé ní báyìí ló ṣàtìrí wípé òun ò sí Nàìjíríà mọ́, ṣé àwọn lè continue káwọn tẹ̀síwájú lọ́rọ̀ ọ̀fẹ́ táwọn ti jọ ń sọ tẹ́lẹ̀. Ó ní ní arábìnrin yìí bá gbà láti fẹ́ òun pé bí àwọn ṣe bẹ̀rẹ̀ ìrìn àjò yìí rèé o. Òun bá pe àwọn mọ̀lẹ́bí òun pé kí wọ́n lọ sí ilé àwọn Bùnmi Akínàánú tó wà ní Mushin kí wọ́n lọ rèé ṣe mọ̀-mí-mọ̀ tí wọ́n ń pè ní introduction. Tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ kẹ́ máa gbọ́ bí màá ṣe máa ṣàlàyé fún yín lẹ́yọ kọ̀ọ̀kan. Wọ́n ní nígbà tí wọ́n fẹ́ ṣe introduction òun ní ọdún 2004, ó ní òun ò sí nílé ṣùgbọ́n àwòrán òun ni wọ́n mú lọ pẹ̀lú àwọn èèyàn òun tí wọ́n sì jókòó tí mọ̀lẹ́bí méjèèjì jọ jókòó tí wọ́n jọ sọ àsọyépọ̀ mọ̀-mí-mọ̀. Ó wá ní pé nígbà tó di inú ọdún 2006 nínú oṣù kejìlá December 2006 ni òun padà wá sórí Nàìjíríà tí àwọn jọ lọ rí ṣe ìgbéyàwó onílé-ẹjọ́ tí wọ́n pè ní court wedding ní ọdún 2006. Ó ní òun ní oṣù mẹ́ta péré tó kù, pé oṣù mẹ́ta péré ló kù kí visa òun kí ó fi kẹnubẹ́po, pé ní kété tóun dé orílẹ̀ Nàìjíríà lòun bá tún apply fún mi pé kí ó lè jẹ́ kí òun padà lọ sí orílẹ̀-èdè UK tí òun ń gbé, ṣùgbọ́n ó ló jẹ́ nǹkan ìbànújẹ́ fóun pé wọn ò renew kíní ọ̀hún. Wọ́n ní pé dìgbà tí visa yẹn tó bá kẹnubẹ́po tó bá expire kí wọ́n tó lè fún òun ní renewal àbí extension. Ó ní lòun bá di ará Nàìjà nígbà tí ọ̀rọ̀ yìí ń ṣẹlẹ̀ pé ibi tí wàhálà yẹn ti bẹ̀rẹ̀ gangan rèé o. Ó ní pé inú Bùnmi Akínàánú ò dùn bóun ò ṣe lè padà sí ìlú èbó tí ṣe United Kingdom tóun ti wà. Ó wá ní bó ṣe jẹ́ wípé àwọn ti jọ ṣe ìyàwó, àwọn ti jọ di lọ́kọ láyà. Ó ní arábìnrin yìí kọ̀ láti wá máa gbé nínú ilé tí àwọn yẹ kí àwọn jọ máa gbé. Ìgbà yìí lòun fi bẹ̀rẹ̀ sí ní wá iṣẹ́ kiri lórílẹ̀ Nàìjíríà bóun tiẹ̀ lè ríṣẹ́ kí òun bá lè renew visa òun kóun padà lọ. Ó ní kò pẹ́ tí àwọn bẹ̀rẹ̀ ìgbéyàwó ọ̀hún làwọn kan rájọ ní aáwọ̀ gbọ́nmi-sí-omi ò tó kékeré láàrin àwọn. Ó ní kóun tó gbójú sókè Bùnmi Akínàánú omijé ojú mi àfi láì ó bùgbà tí fóun, ṣùgbọ́n ó jẹ́ pé òun ti bọ́lọ́run dá májẹ̀mú wípé òun ò ní fìgbà kankan fọwọ́ kan obìnrin. Òun lọ sílé wọn nínú ilé mọ̀lẹ́bí, òun lọ fẹjọ́ sùn wọ́n pé nǹkan báyìí àti nǹkan báyìí lọmọ yín ṣe, bó ṣe dìgbájúlù mí rèé o. Ó ní nígbà tóun fẹjọ́ ọ̀hún sùn àwọn mọ̀lẹ́bí bẹ òun, bẹ́ẹ̀ ni bàbá rẹ̀ sọ pé lóòótọ́ ni àwọn ọmọ táwọn ní pé n tó lè ṣe ni kò tó ṣẹ́ ọwọ́ Bùnmi Akínàánú. Ó ní nígbà tí wọ́n ti bóun sọ̀rọ̀ òun wá wò pé kóun gbàgbé nípa ẹ̀ káwọn tẹ̀síwájú lórí ìrìn àjò àwọn. Arákùnrin ọ̀hún mọ̀ láwọn continue ìrìn àjò yìí. Ó jẹ́ wípé ní àsìkò táwọn wá ń ṣe akitiyan láti gba visa Amẹ́ríkà, ó ló sọ fún òun wípé arákùnrin kan ìránṣẹ́ Ọlọ́run tí gbogbo èèyàn mọ̀ dáadáa tó bá wọn rìnrìn àjò visa ọ̀hún káwọn lè bá gba American visa, pé arákùnrin yìí ó níyàwó òun sọ fún wípé arákùnrin yìí fẹ́ débẹ̀, ìyẹn ni pé ó fẹ́ toto mẹ́lẹ́tò, ó fẹ́ káwọn méjèèjì jọ máa ṣe wọléwọ̀de yùnkẹ́yùnkẹ́ wípé kí àwọn bá lè rí visa àwọn méjèèjì ṣe. Ó ní bó ṣe sọ̀rọ̀ yìí fóun wípé ọkàn òun bàjẹ́, wọ́n sọ pé ó yá láti èní lọ òun ò gbọdọ̀ rí ẹ lọ́dọ̀ arákùnrin tó pè ní ìránṣẹ́ Ọlọ́run yìí, òun ò gbọdọ̀ rí ẹ ń bẹ̀ mọ́ torí oníbàárà àwọn ti fẹ́ máa ṣe kíni, ó sì fẹ́ máa bá olè bọ̀. Bẹ́ẹ̀ ni wọ́n sì ti ń gbìyànjú láti máa mú àfọwọ́rá mọ́ iṣẹ́ Ọlọ́run. Visa làlá fẹ́ ṣe, èwo ló wá di pé wọ́n wá ń fi àbánilájọṣepọ̀ fi máa lọ̀ ọ́. Ṣùgbọ́n kí n tó tẹ̀síwájú kí n mú àwọn tí àwọn èèyàn fi léde gẹ́gẹ́ bí àwílé wọn comment section kí n ka díẹ̀ fún yín ká tó tẹ̀síwájú lórí ìtàn tí à ń sọ bọ̀. Àwọn èèyàn tí wọ́n fi ọ̀rọ̀ wọn léde, Táíwò Ògúnlẹ̀yẹ ní
olóògbé tó ní ọ̀rọ̀ ọ̀hún dà láti wá dìfẹ́ǹdì ara ẹ̀ wípé bẹ́ẹ̀ kọ́ lọ̀rọ̀ rí, ṣùgbọ́n ẹnìkan tó jẹ́ Adékúnlé Adéwálé ní wípé tí òun ò bá ní bo ẹnu sọ̀rọ̀, ó ní púpọ̀ nínú àwọn tí wọ́n jẹ́ ajíhìnrere tí wọ́n pè ní gospel singer yìí náà ni wọ́n jẹ́ alágbèrè tí kì í dẹ̀ ṣe wípé bóyá ẹnikẹ́ni ni yóò sọ fún òun pé òun mọ̀ wọn, òun rí wọn tán dáadáa, pálágbèrè ló pọ̀ nu wọn. Bẹ́ẹ̀ làwọn kan ní kí wọ́n jẹ́ kí òkú lọ rèé fi orí ọ̀rọ̀ lílẹ̀ kán lọ fọwọ́ rọgí ìgbàgbé. Bẹ́ẹ̀ ni Fálóhun IT ó ní ó máa ń dáa nígbà míì, ó máa ń dùn tí èèyàn bá lè sọ èyí tí ó jẹ́ other side of the story nígbà tí ẹni tó ní ìtàn òun bá ṣe wà láyé, pé nígbà tí arákùnrin ìwà wá sọ gbogbo ẹ̀dùn ọkàn rẹ̀ báyìí pé ta ni ẹni tí ó fẹ́ jáde tán pé lóòótọ́ ni àbí ní ṣùgbọ́n má gbàgbé ìbàjẹ́ pé arákùnrin ọ̀hún ti jáde ní àsìkò tí Bùnmi Akínàánú wà láyé máa sọ gbórú àwọn nǹkan báyìí, ó ṣeé ṣe káwọn ènìyàn sọ pé ó fẹ́ ba orúkọ Bùnmi Akínàánú jẹ́ tàbí kí wọ́n rí wípé ń ṣe òun ló ń sọ àwáwí lórí ọ̀rọ̀ kí àwọn bá lè yan òun ní pọ̀ṣìn ni. Ṣùgbọ́n má gbàgbé o, tí a bá ní ká lọ rèé wo àwọn irúfẹ́ ìṣẹ̀lẹ̀ báyìí tó ti ṣẹlẹ̀ àti àwọn akọni tí wọ́n jẹ́ obìnrin tá a ti sọ lórílẹ̀-èdè Nàìjíríà, ara wọn ni Osinachiwa, Egbin Ọ̀run, Omijé Ojú Mi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Gbogbo àwọn nǹkan tí àwọn ènìyàn ń dé mọ́ra yìí, òun náà ló ń fà á tí ọ̀pọ̀lọpọ̀ ìṣẹ̀lẹ̀ tí àwọn ènìyàn ò lè fẹnu ṣàlàyé tán tí ó fi ń ṣẹlẹ̀ sí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn. Gẹ́gẹ́ bí ohun tí ẹlòmíì tún sọ níbí bí àwílé ni wípé irú ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ yìí, àsìkò tí gbogbo ìdààmú yìí ń ṣẹlẹ̀, ta ni ọkọ sọ fún, ta lẹni tó lè jẹ́ ẹlẹ́rìí fún ọkọ ní gbogbo ìgbà tí Bùnmi Akínàánú ń wu ìwà yìí lóòótọ́. Ó lóun ò kín lẹ́yìn òun, ṣùgbọ́n òun kàn fẹ́ rí àrídájú ọ̀rọ̀ torí pé Bíbélì ní ká wádìí ohun gbogbo dájú kí a sì di èyí tí ó jẹ́ òtítọ́ ọbẹ̀ mú. Adérẹ̀mí Adétòrò ní níbo wá ni Bùnmi Akínàánú ti jẹ̀bi báyìí, wípé arákùnrin yìí gangan náà ló jẹ́ onígbónára, pé tí kì í bá ṣe bẹ́ẹ̀ kò ní máa sọ wípé torí pé ẹnìkan lòun fẹ́ báyàwó òun sùn kíyàwó òun má lọ síbẹ̀ mọ́. FM Owutu FM ètò tó gbójú owó ní gbogbo Nàìjíríà, ní gbogbo Nàìjíríà. Owutu FM ètò tó gbójú owó. Owutu ni ẹ máa gbọ́. Ìkòròdú ni wọ́n wà. Ìkòròdú ni wọ́n wà. Ẹ máa wò, ẹ máa wò. Àtọmọ kékeré àtàgbàlagbà, ẹ máa wò, ẹ máa wò. Owutu FM. Ẹ máa gbọ́. Owutu FM. Ẹ máa wò, ẹ máa gbọ́. Ètò tó ta lẹ́nu. Ètò tó ta lẹ́nu. Owutu ló wà. Owutu, Owutu. Kindly subscribe to our YouTube channel, Owutu FM Lagos. Bye.